Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọ̀dẹ̀ ọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé. Yorùbá nation ní ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Lọ́wọ́ yìí, àwọn àgbààgbà ilẹ̀ Igbo wọ́n ti jáde tán lórí ọ̀rọ̀ Nnamdi Kanu ni o. Lórí ọ̀rọ̀ Nnamdi Kanu, gbogbo àná la mọ bó ṣe ń lọ pé títí di àkókò ọ̀wọ̀ yìí Nnamdi Kanu yìí wà nínú ọgbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n tá a bá rò lọ síwájú, tá a bá rò lọ sẹ́yìn, ṣé àwọn ìjọba yìí ṣé wọ́n ṣe kọjá àyè báyìí? Kí ló tẹ́ ṣe máa fi yàn sọ́gbà ẹ̀wọ̀n títí di táìmù yìí? Kí lẹ̀ ń wá? Kí ló ṣẹlẹ̀? Kí ló sọnù lọ́wọ́ yín? Ẹ dájọ́, àwọn ilé ẹjọ́ ti ní kán fi í lẹ̀ kó máa lọ, àbí wọ́n dẹ̀ tún ní pé rọ́ṣẹ́ wọn ní jẹ́ ó lọ. Gbogbo àwa tá à ń pariwo pé kí ló dé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe fi olóyè Sunday Igboho sílẹ̀. Tá bá rò kanlẹ̀, tá bá ronú yẹn jinlẹ̀ dáadáa, ó yẹ kó ti yé wa wípé àwọn ará bíi ara nǹkan tí wọ́n ń jà fún ìdí náà ni wọ́n ṣe tí ìfẹ́ jẹ́ kí olóyè Sunday Igboho fúnra ẹ̀ gan wọlé padà. Tá bá rò lọ síwájú, tá bá rò lọ sẹ́yìn, kí ni Nnamdi Kanu ń jà fún? Nnamdi Kanu òun tiẹ̀ ó ní kán gbébọn náà. Ó ní àwọn ọmọọṣẹ́ tí wọ́n gbébọn. Ṣùgbọ́n náà kí ló ń jà fún? Wọ́n ń jà fún òmìnira ni. Òmìnira ni wọ́n ń jà fún. Nígbà tí ìjọba ò ṣe dáadáa, kí lẹ wá feel? Kí lẹ rò pé àwọn ọmọ ìlú máa ṣe? Wọ́n máa jà fún òmìnira ara wọn ni. Irú eléyìí tí àwa ọmọ Yorùbá tá à ń jà fún rèé nítorí pé ìjọba wọn ò ṣe wá dáadáa. Ṣé bá ṣe fẹ́ máa wò rèé tí gbogbo ẹ̀ ṣé bá ṣe máa continue tá kàn máa dákẹ́ kí gbogbo nǹkan dẹ̀ ń bàjẹ́? Àwọn kan máa ní pé kò sí kankan tó ń bàjẹ́, pé ẹ bá fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà díẹ̀ sí. Àwọn ò ní kán máa fún wọn nígbà díẹ̀ sí, ṣùgbọ́n ọmọ Yorùbá ó ti sú ọmọ Yorùbá, àbí? Nítorí ẹ̀tọ́ wa ni láti pín, tá bá tẹ̀ fẹ́ pín. Kò ń ṣẹ̀ṣẹ̀ náà. Ẹ̀tọ́ wa ni. Ẹ̀tọ́ wa ni láti sọ pé òkè ṣe mọ́. Lẹ́yìn amalgamation gbogbo yín náà lè ti mọ bó ṣe ń lọ lórí yẹn náà. 100 years ni ó dẹ̀ ti pé. So a ní ẹ̀tọ́ láti sọ pé òkè ṣe mọ́. Ká tẹ̀ kọ́kọ́ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ náà. Now àwọn àgbààgbà ilẹ̀ Igbo ni o. Wọ́n jáde tán. Wọ́n ṣe ìkìlọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé wo ọ̀gbẹ́ni, bá a release Nnamdi Kanu, O.Bibeko, a máa mọ bá ṣe máa negotiate pẹ̀lú àwọn tí wọ́n máa release ẹ̀. Ó ti wá ń yé gbogbo yín báyìí. Ṣùgbọ́n kí ló dé tí wọ́n ṣe tí fẹ́ release ẹ̀? Nítorí pé wọ́n mọ̀ wípé tí wọ́n bá fi lè release Nnamdi Kanu, ó ń jà fún ẹ̀tọ́ ara ẹ̀ ni. Ó wá dàbí pé àwọn ìjọba wọn ò fẹ́ kéèyàn jà fún ẹ̀tọ́ ẹ̀. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ kí àwọn ọmọ ìlú kí wọ́n jà fún ẹ̀tọ́ wọn, ẹ̀yin náà ẹ ṣe nǹkan tó dáa. Ẹ ṣe nǹkan tó dáa. Oríṣiríṣi ni, in fact, ìbàjẹ́ yẹn ti wá pọ̀ ní gbogbo àgbáyé báyìí. The way tí wọ́n fi ń mú orúkọ Nàìjíríà tán ṣe ń mú balẹ̀. Arábìnrin kan ló jáde láìpẹ́ yìí, ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí bí àwọn ọmọ Nàìjíríà ṣe wọ orílẹ̀-èdè Ghana, tí wọ́n ní pé òkè wọ́n lọ ra about 250 acres ní Ghana. Àwọn ọmọ Igbo wọ́n rà á. At the end of the day wọ́n ní pé ọmọ Igbo yẹn ó fẹ́ lọ kọ́lé sí, ó fẹ́ kó àwọn ọmọ ìlú ẹ̀, àwọn ọmọ Nàìjíríà ó fẹ́ kó wọn wá sí orílẹ̀-èdè Ghana, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń sọ. Gbogbo àwọn ọmọ Ghana ní àwọn ò ní gbà pé kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n padà sílùú wọn. Ẹ ti bàlú yín jẹ́, ẹ wá fẹ́ wá ra ilẹ̀ lọ́dọ̀ wa. In fact wọ́n ti ra ilẹ̀ yẹn 250 acres. Ẹ wá ra ilẹ̀ fẹ́ máa kó àwọn ọmọ yín wá, wà ní gbà pé ẹ padà síbi tẹ́ ti ń bọ̀ lẹ́yìn tẹ́ ti bàlú yín jẹ́. Ṣé oríṣiríṣi tí ó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé wọ́n ti mọ̀ pé àwọn ìjọba ó kù díẹ̀ káàtó. Lọ́wọ́ yìí gbogbo ọmọ Yorùbá, bí wọ́n fẹ́ o, bí wọ́n kọ̀, orílẹ̀-èdè Yorùbá òun ni a máa gbà. A máa gbà, ó di dandan ná. Elédùmarè á túbọ̀ máa ràn wá lọ́wọ́. Ìdí táwa ò ṣe ní pé tá a ṣe fà sẹ́yìn lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ni wípé àwa ó ti yé everybody. Àwa dẹ̀ mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ Oòduà gan làwọn náà, àti wípé Ọlọ́run Elédùmarè wọ́n ti fún wa ní
àṣẹ láti gba orílẹ̀-èdè wa. Olódùmarè wọ́n ń tì wá lẹ́yìn. Ìdí rèé tó fi jẹ́ pé wọn ò lè mú olóyè Sunday Igboho balẹ̀ láyéláyé. Lọ́wọ́ yìí àwọn àgbààgbà ilẹ̀ Igbo ni o, ọ̀rọ̀ wọn tiẹ̀ ló mú mi wá ná. Wọ́n ti kìlọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ọ̀gbẹ́ni ó yá tètè bá wa release Nnamdi Kanu títí 2027. Bí bẹ́ẹ̀ kọ́ àwa máa arrange pẹ̀lú àwọn tí wọ́n máa release Nnamdi Kanu. Lọ́wọ́ yìí kàn release Nnamdi Kanu then kàn dẹ̀ fi olóyè Sunday Igboho lẹ̀. Ẹ̀dó àwọn ọmọ Igbo wọ́n pariwo pé ṣèbí àwọn gan ò tiẹ̀ mọ bó ṣe ń lọ. Àwọn ọmọ Igbo gan ò mọ bó ṣe ń lọ. Wọ́n ní pé ṣèbí Nnamdi Kanu àti olóyè Sunday Igboho ìgbà kan náà lọ́jọ́ mú wọn, ẹ̀ṣẹ̀ kan náà ni wọ́n jọ ṣẹ̀. Kí ló wá dé tó fi jẹ́ wípé olóyè Sunday Igboho wọ́n ti fi lẹ̀ nítorí ó jẹ́ ọmọ Yorùbá. Wọn ò mọ̀ pé àwọn ọmọ Yorùbá gan pàápàá wọn ò jẹ́ kán gbádùn ara wọn, àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Lọ́wọ́ yìí bí gbogbo ẹ ṣe ń lọ, ẹ má jà tanra wa. Orílẹ̀-èdè Yorùbá àti àwọn orílẹ̀-èdè kankan tí wọ́n náà wọ́n fẹ́ yà pa, tí àsìkò bá tó, ìjọba gan máa mọ̀ pé àwọn ará bí wọn ò ṣeré, àsìkò ti tó. Nǹkan táwa mọ̀ ni wípé níwọ̀n ìgbà tí Elédùmarè ti lọ́wọ́ sí Yorùbá nation yìí, kẹ́nikẹ́ni má fòyà o. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ju Ọlọ́run lọ. Tọ́lọ́run bá ní pé àsìkò rèé, ó ní àwọn tí Ọlọ́run máa mú tí wọ́n máa bìlà, tí wọ́n gbọ́dọ̀ bìlà láti jẹ́ kí àwọn ọmọ ológo kí wọ́n rí ògo wọn lò. Nítorí wípé bí gbogbo ẹ ṣe ń lọ yìí, a ṣe ẹnì kankan, a pa èèyàn. Láti ìgbà tí rally ti ń bẹ̀rẹ̀ kò síbi tí olóyè Sunday Igboho ti gbégi, kò síbi tó ti gbàdá or kó gbé ìbọn tó ní kán pààyàn. No, peaceful ni a fi ń ṣe. Ẹnikẹ́ni tó bá dẹ̀ lóhùn wá fẹ́ gbógun lẹ́yìn yẹn, orí ara ẹ̀ ni yóò fi kó. Bẹ́ẹ̀ ni orí ara ẹ̀ ló máa fi kó. Nítorí pé ariwo tá à ń pa ẹ̀tọ́ wa ni. Bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ wa ni ariwo tá à ń pa bó dẹ̀ ṣe ń lọ yìí. Elédùmarè wọ́n á bá wa gba orílẹ̀-èdè Yorùbá láìpẹ́ láì jìnnà. Lọ́wọ́ yìí gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ní bára wọn jà. Àwọn olóṣèlú wọ́n ti ń bára wọn jà. Àwọn kan lè ní àwa la máa gbà, eléyìí ní èmi ni máa gbà. Ká lélẹ̀ kúrò. Eléyìí ní pé irọ́ o, eléyìí kò ṣe dáadáa. Nǹkan táwa dẹ̀ ń pariwo rí pé bóhùn yín o kẹ́ ṣe dáadáa o, bóhùn yín kẹ́ má ṣe dáadáa o. Àwa ò ní dẹ́kun àti máa pariwo Yorùbá nation. And then a dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run Elédùmarè yóò fún wa ní orílẹ̀-èdè wa. Ṣèbí àwọn ọmọ Igbo ni wọ́n ti jáde tán yìí, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kìlọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ó gbọ́dọ̀ release Nnamdi Kanu títí 2027. Nítorí pé tí kò bá fi lè release àwọn máa wá ọ̀nà tí àwọn máa fi gba ọmọ àwọn kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀yin ọmọ Yorùbá, Yorùbá nation ni ọ̀nà àbáyọ. Lọ́wọ́ yìí àní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣú àtẹ́lẹsẹ̀ abẹ náà wò. Ẹni tó bá lá má bọ̀ òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.